ìbòlò tún lọ. Folúkẹ́ fi mí lásán lẹ̀. Àwọn ní ìbòlò tún lọ. Ọkà àbúkọ. Níbo? Ọ̀rẹ́ mi kankan. Folúkẹ́ ó jẹ ìyá o. Ìjẹ́ ta ago kékèké lọ́wọ́ lánàá ago gbàǹgbà ni. Ọ̀rẹ́ mi kan lónìí. Kí ni tiẹ̀ sẹ́ni kọ́ ọmọ fọdẹ sọ mi kiri ni? Ẹgbẹ́ wa gùn mo lè wọlé. Alẹ́ ọ̀rẹ́ mi kan lónìí ṣe bí. Folúkẹ́ má jìyà o. Alẹ́ ọ̀rẹ́ mi kan lónìí. O ti kọjá ìyẹn rẹ o. Alẹ́ ọ̀rẹ́ mi tó ń lọ lónìí kò sí tó ń lọ lónìí. Folúkẹ́ mo jọ ìyá o. Alẹ́ ọ̀rẹ́ mi tó ń lọ lónìí. Ìjọ ìyá o. Ìjọ ìyá o. Bẹ́ẹ̀ gbogbo ẹgbẹ́ ẹ̀ sì máa ń ìjà rẹ o wọ́n ṣe jáde lójúmọ́ rẹ òótọ́ ni àbẹ́ para ẹgbẹ́ mi sì máa ń ná. Ẹ dọ́nà. Bàbá ẹ káàbọ̀. Kí ló dé tẹ́ ẹ̀ ní tìjú bàbá? Ẹ ò sì lọ ní sùúrù pẹ̀lú ìyàwó rẹ̀ yìí. Sọ́mọ pé adásí ni lọ́rùn lobìnrin. Obìnrin ọ̀dọ́gọ́. Tó bá ṣẹlẹ̀ tá agbára rẹ̀ ò lè ká o. Sùúrù kan sì pọ̀ jù. Bàbá. Ẹjẹ́ fílẹ̀ ẹjọ́ fọ́ọ̀kà mi. Tí bá fọ́kàn kí ló ṣe? Tí bá fọ́kàn kí ló fẹ́ ṣe? Ẹjọ́ fọ́ọ̀kà mi. Tí bá fọ́kàn kí ló fẹ́ dẹ́wọ̀? Ọ̀dà. Kọ́kọ́ fi aṣọ rẹ̀ lẹ́nu. Níbo bàbá táǹpẹ̀ ìjọ táwọn ṣẹ́ sí. bàbá àgbàlagbà. Sọ̀rọ̀ ló sì ń sọ lẹ́nu. Ìwọ arákùnrin, ìwọ mo ní ọ̀rọ̀ bá sọ. Ọmọ pé adásí ni lọ́rùn obìnrin ọ̀dọ́gọ́ lélẹ́yìn. Ìyá ni ó jẹ. Ìyá ni ó jẹ. ojú yìí àwọn nọra yín pa. Ojú yìí ni wọ́n ṣe sọ́n kùkù lẹ́nu ní ìṣìṣẹ́ olùkọ́ sọ lórí ẹ̀. Ẹ rí ẹ̀ wò. Wo tó bá ṣẹlẹ̀ tán, ipá rẹ̀ ò ní ká o. Irọ́ ni. Èmi ò ní pẹ́ mọ gbọ́n kankan o. Lọ ní sùúrù, kọ́ mọ́ bá dáná bọ̀ lọ́rùn. Ṣé ẹni tí bá fún mọ́lẹ̀ ìwọ̀n nísìn? Olùkọ́ sì sọ lórí ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Wo sórí bó ṣe wà yìí. Gbogbo bá ti kẹ́mi mọ jẹ́ wọn ní fílẹ̀. Arákùnrin sórí bó ṣe wà yìí. Fílẹ̀ bàbá. Wo ìjọba ò ní bọ́ ọmú kékeré o. Irọ́ ni. Ìjọba ò ní bọ́ ọmú kékeré o. Ìyá ò tó yà ní kò ní dá fẹ́ntọ́ náà mi. Tí ìyá bá ju ìyá rẹ̀ yóò mọ mi súpẹ́ ní. Irọ́ lọ pa. Sọ̀wárì. Ó lè fọ́ọ̀kàn. Èmi ti ṣe wọ́n tí mo lè ṣe o. Arábìnrin àbùkù tó fi kà mí ò dùn mí. Àbí o ti ẹ̀kọ́ fi ilẹ̀ mi. Ìdí àbùkù kan tó fi inú lẹ̀ wá. O Bẹ́ẹ̀ tútù ni mi. ìfà àbùkù kan O bàbá. tútù mi. Ìfà àbùkù kan yín. Folúkẹ́ fi mí lẹ̀. Ọ̀dà. Ìdí tí ó lẹ̀. Ọ̀dà. Wo ọ̀kadì o. Ọlọ́run adásọ̀rọ̀ ẹ̀jẹ̀ náà o. ẹbí ilẹ̀. Folúkẹ́ fi mí lẹ̀. A ní wọn lè fi ọ̀dọ̀ rẹ̀ bí ọkàn Ṣé pé lónìí. bàbá ti lọ? Olùkọ́ bàbá ti lọ. Táǹpìyàn. Ìjọ ìyá. Táǹpìyàn. Ìjọ Folúkẹ́. ẹ ti pààyàn. Àbòsùn. èèyàn máa ń jà kókò sùn ni. Èèyàn máa ń jẹ́ wàásù ìyẹrẹ jẹ kúkú sùn. Folúkẹ́. ojú èmi nìkan kọ́ ní ọ̀rí yìí Mo yóò. bọ́ sí ẹni. Folúkẹ́. Ojú kìíní àti ọkọ rẹ̀. A ní mo ti bọ́ ra búrẹ́dì. Mo ti bọ́ ra Folúkẹ́. ẹ wo Folúkẹ́. nǹkan tó mi rí rè o. Bí mo ṣe kìlọ̀ fún wa ọkùnrin tó. Irọ́ ó sùn ni. Bí mo ṣe kìlọ̀ fún ọ tó. Ó sùn ni ìkúkú tó lọ gbà. Ìkúùkù kan lọ gbá. Ìlókù lọ gbọ́ndé yìí. ẹ pé station. Folúkẹ́ dákun. Ike má ṣe báyìí fún mi. Má ṣe báyìí fún ọlọ́pàá fún mi. Ṣé àkókò tó rí pé o ti tẹ́ báyìí? Ṣé ìwọ̀n sọ fún ọ pé sùúrù ìpọ̀ ojú àbí ọ̀bà ní tó? O ti nàyàwó ẹ̀ pa nísìn. Ibo ìpàdé ẹ̀rí ni mo pa. Ìjọba ọba dá sí yìí. Olókùn bá mi. Ó ti nàpa. Olókùn bá mi. Onímọ̀dé wàhálà alẹ́ gbogbo gba ó ní ìyá ayé. Mo ló máa lè yàn. Nírínú tí ì bí. Ọmọ àlè èèyàn náà sì bẹ́ẹ̀ tí ì gbà. Wàá wo àìní sùúrù rẹ̀ wo bí ọkọ ọdẹ. Sọwọ́ bí mo ṣe rí nìsín. Ó ti kó níta wa nìkan o. ẹ̀wọ̀ ọ̀pọ̀lọpàá. Ó ti di tìjọba. Ìjọba bó ẹ má ṣe bẹ́ẹ̀. Folúkẹ́ ọmọ ìjọba ọlọ́pàá mú mi. Folúkẹ́ àdìgbò tó mú mi. Ó mú mi. Ó mú mi. Arákùnrin nígbà tó ní ká má pọ̀ ọlọ́pàá. Ṣé kí ọlọ́pàá bá wá gbọ́ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá máa sa àwa ará àdúgbò? Kó tó ṣàwá èmi kò ti pe ìjọba. Ẹ dàgbọ́ ẹ má pẹ́ pọ́lí. Ẹ ló ẹ̀yin ìjọba. Ẹ má pẹ́ pọ́lí tẹ̀sán. Ó jọ bí eré ni kì í ṣeré, ó jọ bí àwàdà kì í ṣàwàdà, ọgbọ́n ńlá ní ká kọ́, ìmọ̀ràn ńlá ní ká jọ gbára wa. Ọkùnrin, obìnrin, ọmọdé, àgbàlagbà, ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa tá a pè ní ìmọ̀ràn àgbà. Ìmọ̀ràn àgbà fún ti sáà yìí, òun rèé òun ńlá pè ní sùúrù. Sùúrù bàbá ìwà, àgbà tó bá ní sùúrù ohun gbogbo ló ní. Nígbà gbogbo ẹ jẹ́ á máa ní sùúrù, ẹ jẹ́ á máa kọ́ sùúrù fúnra wa, ẹ jẹ́ á máa ṣe sùúrù. Ọkọ àti ìyàwó bẹ́ẹ̀ nìkan bá jẹ́ ewúrẹ́ kẹ́nìkejì ò jágùn tán nítorí wípé kíni ìbínú ò mọ̀ wípé olówó òun kò lẹ́sẹ̀ ńlẹ̀ o. Ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bí wọ́n bá ń wí fún ọ ó ti tó kó yá dáálé, bí wọ́n bá ń sọ fún ọ pé kó o sí mẹ̀dọ̀ kó yá dáálé, torí Yorùbá bọ̀ wọ́n ní
ọmọ àlè èèyàn ní rínú tí ì bí bẹ́ẹ̀ sì rèé ọmọ àlè èèyàn náà ń bẹ̀ tí ì gbà bí wọ́n bá ti bẹ̀ ọ́ kọ́ ọ gbọ́ ni o bí wọ́n bá ti bẹ̀ ọ́ kọ́ ọ gbà ní nítorí wípé àwọn àgbà bọ̀ wọ́n ní ajá tá a wí lọ́ràn tí ò gbọ́ ẹ mọ́ bá wí fúnra rẹ̀ ni ó dájá ẹlẹ́gbára àgbòmọ̀mọ̀ tá a wí lọ́ràn tí ò gbà ẹ mọ́ bá wí fúnra rẹ̀ ni ó dàgbò mọ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn tá a wí lọ́ràn tí ò gbọ́ ẹ mọ́ bá wọn wí ẹ mọ́ bá wọn jà fúnra rẹ̀ ni ó fọwọ́ àgbáre bomi sẹ́nu lágbára Olódùmarè àtọkùnrin àtobìnrin wa àní fọwọ́ àgbáre àní fi bomi sẹ́nu o bá sì mọ̀ kí n ní sùúrù ẹ ti gbàgbé àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ kò ní tọ́ sí gbogbo wa lọ́la Elédùmarè ìmọ̀ràn àgbà fún ti sáà yìí àtúní rí jù báyìí lọ Mr. Lékèrè ló kọ mi ọmọdé òmu àlẹ́ ìbá ọ̀tá ọmọ adúró gbọ́n níwájú ogun ọmọ akọ̀ mọ́tìkà lẹ́yìn ọmọ adúró gírí nídìí òdodo mo mọ́ sọ ń gbà gbogbo pé ọdẹ òmu àwa làràbà tí gbẹgbẹ́ ẹ̀ lẹ́rù ìbà rẹ kábíyèsí ọba wa aláyégún Mr. Lékèrè mọ̀ ń lọ mo tún ń dágbére tí kú kọ́ o tàrùn kọ́ o lágbára Olódùmarè ń mọ̀ wá ìmọ̀ bá yín o lágbára Ọlọ́run ọba ẹ mọ̀ wá tí ì lọ ẹ gbọ́ kí ni mo ní fún yín mo tún ní nǹkan kan ẹ lè ṣe wá lóore ṣé ẹ mọ orí tẹ́ ẹ lè ṣe wá ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí ìkànnì yìí kẹ́ ẹ tó kù ńbẹ̀ kẹ́ ẹ sì tẹ àmì ìtanilólobó ìyẹn notification yóò lè mọ fún yín ní àmì ní ìgbàkúùgbà tá a bá fi fọ́nrán míì síbẹ̀ yàtọ̀ fún yín o ẹ bá wa pín fídíò yìí àtọkùnrin àtobìnrin kí wọ́n bá lè rí ẹ̀kọ́ méjì kọ́ tàbí ọgbọ́n kan nínú fídíò ọ̀hún kó lè bá jẹ́ ìwúlò àti ìmọ̀ràn fún gbogbo wa nígbà tí inú bá fẹ́ bí wa nítorí wípé ìbínú ò mọ̀ wípé olówó òun kò lẹ́sẹ̀ ńlẹ̀ Mr. Lékèrè mo sọ yìí mo dúró náà o ẹ má gbàgbé láti like bákan náà ẹ bá wa comment yóò rọrùn fún yín yóò mọ̀ rọrùn fún yín ẹ comment kẹ́ ẹ gbà wá náà nímọ̀ràn torí pé Yorùbá bọ̀ wọ́n lẹ́ni tó bá gbọ́n tó lẹ́nìkan ọ̀gbọ́n mọ́ onítọ̀hún òun gangan ni bàbá òmùgọ̀ ṣé ẹ ti gbàgbé alábàáhùn ni ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ tó so gbogbo ogun ayé tó kó sínú akèrèǹgbè tó lòun fẹ́ lọ rèé gbé kọ́ ọ̀pẹ ó so má yà nígbà tí ń lọ kí ló ṣẹlẹ̀ sí ìgbín ńlọ wá sọ fún un wípé ẹ̀yìn ńlọ yẹ kó so mọ́ kó lè bá láǹfààní àti gun ọ̀pẹ náà ṣe é rí báwọn pé kò sẹ́ni tó gbọ́n tán ni Yorùbá fi mọ́ sọ wípé gbogbo ọgbọ́n tí alábàáhùn gbọ́n ẹ̀yìn ń ló ń tọ ìgbín ẹ̀yìn ló ń tọ ìgbín o àwa ò gbọ́n ẹ̀yin gangan lẹ́gbọ́n ìmọ̀ràn ti wá ńlá gbà yín òun ó ṣeé ṣe kẹ́yìn náà ò ní ìmọ̀ràn tẹ́ ẹ lè gbà wá ẹ má gbàgbé o ẹ bá wa fi sí comment section ẹ ṣé bẹ́ẹ̀ tí ń bá wa pín ètò yìí ẹ ṣé bẹ́ẹ̀ tí ń bá wa tẹ láìkì ẹ ṣé bẹ́ẹ̀ tí ń bá wa subscribe ibi ò ní ṣẹlẹ̀ sí yìí o ẹ ṣé bẹ́ẹ̀ tí ń bá wa comment bákan náà yóò rọrùn fún yín lọ́la Olódùmarè Mr. Lékèrè ilé mi yá ire o.